لقد مات قوم ثم مات يريدون ثم مات يريدون لأنهم عاشوا على الأرض موزنا ويا يونس قدر الكون نفهم لأنهم يحيون في الأرض مفتنا على موت بعد الناس يفرحهم وموت ناس كان جرحا ومحسنا يقول إذا مت لقد كنت حسنا يقول إذا مت لقد كنت حسنا. Àpéjọba yìí àwọn mi a máa béèrè ìgbésẹ̀ ẹni tó kù yóò kún jẹ ìta ni àbí wọ́n ń ṣe ẹjọ́ àbí 41 days ni wọ́n ń ṣe ogún ọdún káwálà àwọn àti ẹni ó ti dìkú kọ́dẹ̀ ló yóò sì sí pé owó yín wọn lára ni rárá á padà sínú ẹ̀sìn níta bá ti rí gbéwọ̀ nínú ẹ̀sìn òun ní jẹ́ bídíà èyí tá a bá ti rí gbéwọ̀ tá a bá ti rí gbéwọ̀ nínú ẹ̀sìn kìí ṣe bídíà kìí ṣàdádálẹ̀ ọlọ́run ọ̀fẹ́ àgbàgbé àwọn tó ti lọ ká ní wọ́n ti lọ náà nù kò sí tọ́kàn wọ́n ń pa wọn mọ́ àní fàdó àwọn tí wọ́n mọ́ àní fi dáadáa àwọn tí wọ́n mọ́ àní fi sàárà àwọn tí wọ́n mọ́ àní fọ̀rọ̀ rí àwọn tí wọ́n mọ́ ọ̀rọ̀ ní rárá ó nítorí wípé والذين آمنوا لا تتولوا قوما غضب الله قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور. Ọlọ́run ni mo pè yín tẹ́lẹ̀ gbèmí ọlọ́run ọba gbọ́. لا تتولوا قوما غضب الله عليهم. Ọlọ́run ni ẹ má kọ́ sí wọn àwọn àwo ni àwọn tí ọlọ́run ọba tó ti bínú sí ọlọ́run lẹ gbọ́dọ̀ jọ wọn àwọn tọ́lọ́run ti bínú sí ẹ gbọ́dọ̀ kọ́ sí wọn àwọn tọ́lọ́run ti bínú sí ẹ gbọ́dọ̀ dàbí wọn kí lẹ́ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ kí ni ìṣesí wọn kí ni wọ́n ṣe tọ́lọ́run fi bínú sí wọn. Wàdí yẹ́yìísù mìnàlẹ̀ àhírà. Ẹni yẹ́yìísù mìnàlẹ̀ àhírà wọ́n gbàgbé àlìkíyámà wọ́n lólè ayé ìbígbà táwọn ò ní kú mọ́ wọ́n ti já kan pa pé ọjọ́ kan bẹ tá à ń pè lọ́jọ́ àlìkíyámà gẹ́gẹ́ bí i pé kámá ẹ̀yà ìsàlìkú fàlùmí ní àṣẹ àbílíkùmù. Ọlọ́run láfijọ́ àwọn gèfèrí kí láfijọ́ àwọn gèfèrí yẹ́ ìsàlìkú fàlùmí ní àṣẹ àbílíkùmù rí. Wọ́n ti gbàgbé ń pa wọn tí ń bẹnu sàárè àwọn gèfèrí ọ̀ràn tí wọ́n máa kí wọ́n á torí wọn mú wá sí òkú tó ti lọ ìgbàgbé ẹ̀ ọlọ́run ò fẹ́ ká gbàgbé àwọn tí wọ́n ti lọ ọ̀tọ̀ ní tásíà nígbà ìkúkú ẹja sí tásíà fún wọn ní ọjọ́ mẹ́ta ni fìdáwù ọ̀tọ̀ ni fìdáwù ṣíṣe ni wọ́n fọjọ́ sí wọn ò fọjọ́ sí tásíà lẹ́yìn méjèèjì wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá kan káfàdúrà rántí àwọn tí wọ́n ti lọ èyí ọlọ́dún tọ́rọ́ lọ́wọ́ ọ̀fẹ́ ká gbàgbé àwọn tí wọ́n ti lọ àwọn kan bẹ́ẹ̀ náà àwọn ànábì ọlọ́run ìsọ̀rí ọlọ́run pín wọn torí fúnra rẹ̀ lọ́jọ́ àmà yìí pé wọn ò tóra wọn ó ní èmi ọlọ́run nígbà tí mo fẹ́ pín wọn ọwọ́ àtúfà ní Muhammad sallallahu alayhi wa sallam ànábì la káyìn dégbẹ̀gbọ́n ọba ànábì ọlọ́run
Ọlọ́run wá ní sórí bó ṣe dé yìí èmi Ọlọ́run ránṣẹ́ sí àwọn ayé náà. Inna awhayna ilayka. Ọlọ́run mọ ránṣẹ́ sí rẹ̀ ànábì. Kama awhayna ila Nuhi. Jẹ́gbọ́n ti ránṣẹ́ sí ànábì Nuhu. Wan nabiyyina min ba'di. Ọlọ́run látàwọn ànábì yòókù tó kù lẹ́yìn Nuhu mọ ránṣẹ́ sí wọn. Wa awhayna ila Ibrahima. Mọ ránṣẹ́ sí ànábì Ibrahima. Wa Ismaila. Mọ ránṣẹ́ sí Ismaila. Wa Ishaqa. Mọ ránṣẹ́ sí ànábì Ishaqa. Wa Yaqub. Mọ ránṣẹ́ sí ànábì Yakuba. Wal Asbab. Mọ ránṣẹ́ sí àwọn ọmọ rẹ̀ méjèèjìlá. Wa Isa. Mọ ránṣẹ́ sí ànábì Isa. Wa Ayyuba. Mọ ránṣẹ́ sí ànábì Ayub. Wa Yunusa. Mọ ránṣẹ́ sí ànábì Yunusa. Wa Harun. Mọ ránṣẹ́ sí ànábì Harun. Wa Sulayman. Mọ ránṣẹ́ sí ànábì Sulaimana. Wa atayna Dawuda zabura. Ọlọ́run ní mo wá fún ànábì Dawuda mo fún ní Sẹ̀búrà. Wa rusulan qad qasasnahum alayka min Rúsùlá qabilu. Ọlọ́run bẹ́ẹ̀ náà àwọn òjíṣẹ́ tí mo ti pàtàn wọn fún rẹ̀ ànábì síwájú. Wa rusulan lam naqsushum alayka. Ní sì ń bẹ́nu wọn tí ì tiẹ̀ pàtàn wọn fún ọ. Wa kallama Allahu Musa taklima. Ọlọ́run ní àmọ́ mo bá Musa sọ̀rọ̀. Ọlọ́run ti jó yé wa pé gbogbo wọn jura wọn lọ ní dárájà. Àwọn kan wá ń bẹ tí wọ́n ṣiṣẹ́. Àmọ́ bí wọ́n ṣe ṣiṣẹ́ tó nì ayé lè gbàgbé iṣẹ́ wọn. Àìfẹ́ gbàgbé Ọlọ́run ọ̀fẹ́ ká gbàgbé iṣẹ́ àwọn tó ti lọ pé ẹ rántí àwọn tó ti lọ òun ló bí wàsíkúrú. Wazkur fil kitabi Ibrahima. Wà tó bá ti rí bí wàsíkúrú Ọlọ́run ọ̀fẹ́ á gbàgbé àwọn tó ti lọ ní bá mi rántí nínú tírà Ibrahima. Innahu kana siddiqan nabiyya. Bọ́bá tó dé bòmí yóò tún ní wàsíkúrú. Wazkur fil kitabi Musa. Ọlọ́run bá mi rántí nínú tírà Musa kò fẹ́ á gbàgbé àwọn tó ti lọ ní. Wazkur fil kitabi Ismaila. Ọba ti dé ọba tún dé wàsíkúrú fil kitabi Ismaila kò fẹ́ kó gbàgbé ànábì Ismaila ni. Wazkur fil kitabi. Kò fẹ́ kó gbàgbé Isa ni. Pàápàá jùlọ wá tún wàsíkúrú fi. Fil kitabi Idrisa. Nítorí Ìdírísì yẹn ó yí sí láti gbàgbé nànábì Ọlọ́run. Ọlọ́run sì jẹ́ ó yé wa pé Ìdírísì yẹn sànábì kékeré òun náà ṣiṣẹ́ báni rántí. Innahu kana siddiqan nabiyya. Wa rafa'nahu makanan aliyya. Èmi rántí àwọn tó ti lọ ọ̀nì. Ọlọ́run fálù rẹ̀. Islam fálù rẹ̀ pàmòtò ẹ̀ bá ní tí wọ́n wá sáyé ẹlòmíì tó hàn níta táyé ń pariwo yìí àwọn kan bẹ tí wọ́n hàn àlùbáríkà àti ọ̀hàn wọn lẹni tó fi hàn fi sẹ̀mí. La ya'lamu illallah kò sẹ́ni ó lè mọ̀ wọ́n lẹ́yìn Ọlọ́run. àmọ́ bí dárúkọ wọ́n máa ń sọ lọ́pọ̀lọpọ̀ wá sí bàbá Mọ̀lánà Sheikh Adam radiyallahu anhu tí wọ́n bá ní kí ló ń bàbá sẹ́kù àníyàn ni ọba ní ìmọ̀ àmọ́ sórí bí màá bàbá ṣe tóun ìtọ́lọ̀ ń wò mọ́ bàbá lára ọkàn wọn ni ọkàn sí Ádámù ọ̀dọ̀tí rárá gbogbo ntọ́lọ̀ ń ṣe fún sí Ádámù látòkè délẹ̀ sí àwọn tọ́lọ̀ wọn ò ṣe fún tó wọn sí Ádámù ò rí wọn di pé Ọlọ́run ọ̀tí ẹ̀ ṣe kankan fẹ́yìn sí Ádámù wá promote gbogbo wọn tọ́ pẹ́ lómi tí ọba délẹ̀ wà yìí rí tọ́ bá ka ọ̀rọ̀ wọn nu tíra òun náà ti rẹ́ẹ̀sì wọn pé àfáàndálá làwọn eléyìí sí Ádámù tún ayé wọn ṣe wọ́n bàbàrà wọn wọ́n tẹ́yìn wọn ṣe nítorí wọ́n má parẹ́ nígbà akọtíra àwọn làmátìlùbà lórí wọ́n yin àwọn àfáàmì síbẹ̀ àfáàmì tí wọ́n kọ̀rọ̀ òmí ọ̀lọ́rọ̀ wọ́n kọ́ sí lẹ́nu ni mo ti fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí kí ni wàá pọ̀ wí tí Ádámù wà wọ́rọ̀ rẹ̀ tó sọ ní Yorùbá tó jiná àbí wákà tó dá tó jiná sí Ádámù wà rọ sí Lárúbáwá nítorí kí wọ́n má parẹ́ báyé bá ń bọ̀ kí wọ́n kàtàn yẹn kàn yín kí wọ́n lè máa rántí wọn wá ńgbà wọn fẹ́ ṣe làmátùbà lórí wọn ṣe ní tọ́bákà wọ́n dákọ̀ àwọn àfáà onímímọ́ wọ́n dákọ̀ àwọn àfẹ́ ẹlẹ́sìn wọ́n dákọ̀ àwọn àfẹ́ oníwàsí gbogbo ẹni tí Ádámù yanjú lẹ́rìkè torí kí wọ́n ayé ọmọ gbàgbé wọn
kó sì má pa wọ́n rẹ́ kódà àwọn míì nígbà tí Ádámù tún wá tàn bàbá wọn tún sáwọ kí ló fi tàn bàbá sí Ádámù yẹn sàmú wá nígbà tí Ádámù ṣe tán wọn tó mọ̀ pé àsóore lọ fẹ́ ṣe wá tàn wá tàn bàbá wa ká. now kí èèyàn má gbàgbé èèyàn kákójọ afẹ́sìn rántí àwọn tó ti lọ bàbá ti lọ lógún ọdún bàbá ti lọ lọ́gbọ̀n ọdún bàbá ti lọ lọ́dún mẹ́wàá àwọn akọ́jọ pé afẹ́ ṣàdúrà fún wọn ni afẹ́sìn rántí wọn ni afẹ́ dárúkọ wọn ni kò sí tọ́ta kó nínú kò sí tọ́ta kó nítorí méjì náà ni tó kú ní òkú òní máa kádàmú yóò sì ní wàá sára wọn. iná nánú ìlú tá wọ́n kì í túbú máa kádàmú wàá sára wà kò lọ́sẹ̀ yìí á ṣe náà fi kíkà ní mòbí. èyí tó kú bá ṣe lójú ayé rẹ̀ òun ni máa kádàmú gbogbo tó bá lè ṣe sàrà tó ṣe lójú ayé ẹni irun tó kí lójú ayé ẹni àwẹ̀ tó gbà lójú ayé rẹ ni dáadáa kan ló ṣe ni tó fi tẹ́lifí má kọ́dà mú nìyẹn àmọ́ wàá sára òun ìjọba ti kú gbogbo tí máa ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ wàá sára òun yẹn títí ìjọ gbé dàrí kí á mọ̀ wá ni lẹ́ẹ̀fi gbọ́dọ̀ máa ṣe tí ọ̀dà lẹ́yìn òkú tẹ́ ẹ bá ti ṣe tí ọ̀dà lẹ́yìn òkú wọ́n máa kọ́ sínú fáìlì rẹ̀ wọ́n máa kọ́ sínú ìwé ẹ gbọ́dọ̀ tún tó bá fi ilẹ̀ ṣe ni tó fi ilẹ̀ ẹ gbọ́dọ̀ bàjẹ́ torí bí tọ́lá wọn yẹn ń lọ lọ́bẹ̀ inú tájò kó yìí ní ìsinú wàá sára wọn gbogbo fọ́tò ní yìí ní ìsìn gbogbo àdúrà táwọn bàbá yìí bá ṣe ní ìsìn gbogbo tí wọ́n bá sọ dáadáa ń pa bàbá yìí wọ́n jì ní pé wò wọ́n wà fi hàn pé wọ́n táwọn ọmọ rẹ̀ sí lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n bá ń balẹ̀ jẹ́ ìgbésí ayé wọn nítorí téèyàn bá ti dá a láyé bọ́ ọ bá ti kú o lè kú ní dáadáa ò ní kú lọ́jọ́ káfọ́ sọ pé làkọ́dí. làkọ́dí mọ́tò kò mú sùnmọ́ mẹ́ta ìrìndùn lẹ́yìn àwọn mú wá sùn àlàyé àríwú síná. àfà ìgbéyà ilé ayé rẹ̀ ṣe dáadáa ni tó o bá ti gbáyé ṣe dáadáa yóò lè kú. ẹni tí ó bá dá láyé tí ó gbáyé ṣe dáadáa ní kú èyí ó kú bí ẹ̀dá bu alájẹ gbèsè kú àmọ́ tó o bá ti gbélé ayé tó o bá ti ṣeré ọmọ tuntun sí ni kò sí bí a ti fẹ́ sọ̀rọ̀ tí wọ́n ní sọ̀rọ̀ kan lọ́jà ní Muhammad sallallahu alayhi wa sallam anabi ní ọmọ nìyẹn tó bá ti kú gbogbo sẹ̀rẹ̀ ti gé o irun tó ń kí o ní kí má àwẹ̀ tó ń gbà o ní gbá má sàkátọ̀ yóò lè yọ mọ́ ájítọ̀ lọ ò lè lọ́ mọ́ umúratọ̀ ń padà gbogbo àwọn òní kankan tó lè ṣe mọ́ àmọ́ yóò kú mẹ́ta fún ọ. àkọ́kọ́ ń bẹ̀. sọ́dákọ̀ ti ń jáde ya. sàárà tó ṣe lójú ayé rẹ nínú mákọ́dà múnú tó ṣe ó ti wá dòdò wọn sàn ládàá rẹ ọlọ́run nìkan máa wá bọ̀. àwọn ilé yóò ń dábàá òbí. ìmọ̀ tó fi mọ àwọn ẹ̀dá wọ́n àsìkò ló ṣe ń gbà tó wà láyé ni táwọn èèyàn ṣàǹfààní bẹ́ẹ̀ bí bàbá wa ní ìsìn búlúbúlú markas tọkọ àwọn ọmọ kéwú tó yẹ àwọn ọmọ rẹpẹtẹ táwọn ọmọ rẹ sì dèèyàn àwọn bàbá mi àwọn ọmọ kéwú ẹ wọn dèèyàn inú wọn ni Imam Ismail Gabọ kọlọ wọn fi àlàáfíà tó ara rẹ̀ ẹsẹ àlàáfíà ta ìsan o ìfọ̀kànbalẹ̀ kó fi sínú ìgbésí ayé Imam Ismail kọlọ má sì dojú tẹ̀sí lára rẹ̀ ọlá ìtànẹ́bí Muhammad bẹ́ẹ̀ yẹn bá ti tóbi láyé bẹ́ẹ̀ ni wàhálà rẹ̀ ó ṣe tó ìjọ ọba ti tóbi náà ni kò ti mọ̀ pé wàhálà rẹ̀ ó tóbi ìjọ ọba ti tóbi lọ mọ̀ pé wọ́n bọ̀ fà á tó fi lọ ni wọ́n bọ̀ tó wọn ò lè sinmi tó bá ti tóbi ò lè sinmi tó bá náà wọn bọ̀ fà á mọ̀ ń ṣèpè lera rẹ̀ ni ìgbà yìí náà la fi máa gbélé ayé ẹ̀jọ̀ máa fà á nì. àwọn ilé yóò tàbá òbí. àní inú mi yóò tó fà bì. àwọn aládé ìsọ̀rí ẹ̀dùn ojú èèyàn ní máa ń sọ̀rọ̀ pé ẹ̀túnrí tí mo wá rí kí ló rò pé ó rí tẹ́lẹ̀ ẹ̀túnrí tí mo rí kí ló rò pé ó rí ṣé ayé jẹ́ ilé tí wọ́n ń sinmi bẹ́ẹ̀ ni èyí sinmi bọ́ bá rẹ̀ nìkan tó sinmi láyé kódà fún wọn ni. àwọn ilé yóò dáná ẹni láwọn ọgbà ẹ̀dùn àgbà fún ọmọ ni ilé ẹ̀ báyìí sì máa tó dìjà kò síjà mọ́. So Imam Ismail
jọ tí gbogbo ẹ̀ fi tí mo gbọ́ mo á pè ìmáàmù sọ wà dáadáa olóhùn wà dáadáa mo lọ́ọ̀tì ẹ̀ wà dáadáa má bànújẹ́ ọba ti bànújẹ́ depression ni wọ́n wọ́ ọ lọ́nu èyí á dúró yí fèsì sàlẹ́ǹgì ni ẹ̀yìn ò fèsì ẹ̀ ni àwọn àkọ́sí dòdò tẹ́lẹ̀ ìjọ́ tó ti ń lóhùn náà wọ́n ti palẹ̀ mọ́dé ọgbẹ́ wọ́n fẹ́ sọ̀kalẹ̀ náà wọ́n wà á disappoint wọn pé mi kọ́ ẹ̀yìn sọ̀kalẹ̀ nígbà ṣe òun ló ṣe tó bá tún yá owó tún rí mi ètò ọlọ́run àní ní bí sọ́kà bì yájú wọn lọ́wọ́ èwo ni kọ́ da fáfẹ́ ẹgbẹ́ rẹ̀ kọ́ wá ní kó mì kọ́ máa yọ sí ipò tiẹ̀ ń ọ fẹ́ dìpò tiẹ̀ kò ní dípò rẹ̀ òun lọ́lọ́run fi síbẹ̀ bọ́ bá yẹ àfa kan láyé gbogbo àfa lọ yẹ bábùkù bá sì kí àfa kan gbogbo àfa làbùkù kan bá a ṣe bá wọn tó bí wa lò. Ìmọ̀ àwọn èlú yóò dàgbà òbí. Ibi mo ti lọ lu ibi ìmọ̀ téèyàn kọ́ mà bàbá tó bá nímọ̀ tó wá fìmọ̀ ṣàǹfààní tó fáwọn èèyàn nímọ̀ tí wọ́n ṣàǹfààní bẹ́ẹ̀ tó bá lọ tán gbogbo àti wọ́n bá ń lò mọ̀ yẹn ládàá rẹ̀ ọmọ bọ̀. àwọn aládì sọ́ọ̀lì yẹ́dì hùdáwù. Ànábì lẹ́lẹ̀ kẹta tí ọmọ bókù wọ́n ní sọ́ọ̀lì ọmọ tó fẹ̀sìn tọ́ ọmọ tó fi ẹ̀sìn tó dìlífà rẹ̀ fọlọ́hún kí wo tó lọ ọlọ́run wà dá padà fún gbà tó bá lọ tán ọmọ tó fẹ̀sìn tó wá ń ṣàdúrà fún ọ Ànábì ní bọ́ bá kú ìwọ ò lè ṣiṣẹ́ mọ́ àmọ́ nígbà táwọn ọmọ yẹn bá ń fàdúrà rántí rẹ̀ yóò sì máa bọ̀ bí irú ìjòkó tó ní nìsín waladun salihu àwọn tó jòkó báyìí nìsín tí wọ́n wá rántí àwọn bàbá wọn ó fẹ́ rántí bàbá wa ẹ bá wa ṣàdúrà fún àwọn bàbá wa ẹ bá wa jẹ́ káyọ̀ ọmọ bí bàbá wa náà ṣe tó Ànábì ní yọ̀bọ̀ nítorí dandan ni sọ wá rí ayé tá ń lò yìí ètò wa àti ẹyọ kan gbọ́fẹ́ ká múnú ó límìtì o kò gùn ó sì lásìkò wọ́n lòrò kó gùn ayé yóò gùn èyí tó gùn ju èyí tá ń lò lọ yìí lọ ẹ̀kọ́ palẹ̀mọ́ fún òun láyé gbẹ̀yìn ó gùn ju ayé tá ń lò lọ yìí ló fi já sí pé gbogbo ẹni bá lọ ayé ìbùsẹ̀ lówó tó ọba lọ jẹ́ ni o àfáà lọ jẹ́ ni o mínísítà lọ jẹ́ ni o gọ́fúnà lọ jẹ́ ni o pírẹsidẹ́ǹtì lọ jẹ́ ni o olówó lọ jẹ́ ni tó ọba wa káyà títí nítorí àwọn òfin rẹ̀yìn rẹ̀ nìkú Suratul An'am. ọwọ́ alqairu fawqa ibadi. alqairu fawqa ibadi. àbá ní kò sí káìrù fọ́kà ìbádìí ìhùn kò sí jíjẹ́ bẹ́ẹ̀ ikú ní jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ ìtọ́lọ́wọ́ fi rẹ́yìn kálukú kí nìkan náà ikú ni ó fi rẹ́yìn wọn ọ wà palẹ̀ mọ́ fún ẹlẹ́ẹ̀kejì ń bẹ kò wá sí àyà méjì àwọn àfáwọn ònú Qur'an wọ́n níjọ́ tọ́lọ́hún sọ yìí pé ní Suratul Rahman kọ́ ó ní kúlù mọ́ni àléyà fáni. kúlù mọ́ni àléyà fáni wọ́n ẹ̀bù kọ́ wájú rọ́ọ̀tì jalali wàlẹ̀ kìrọ́. ẹgbẹ́ gbogbo tí ń bẹ láyé pátápátá yóò tán àmọ́ yóò kó wọn lọ́hùn. wọ́n nínú àwọn màláíkà bá ń dùn tòrọ àwọn máa pa àwọn làwọn wà pẹ̀lú Ọlọ́run àwọn làwọn nẹ́ẹ̀sì sọ́lọ́run tí gbogbo àwọn ẹ̀dá lọ́lọ́run bá wí kọ̀ọ̀kan wọn tí gbogbo èèyàn bá ti kú yóò kọ́ Ọlọ́run yóò fi kó àwọn Ọlọ́run ní that's right àyà mi wá dé ní Suratul Qasas. wàlá tad'u ma'a Allahi ilahan akhar la ilaha illa huwa kullu shay'in halikun illa wajhahu kulli shay'in halikun. Ọlọ́run ní àtẹ̀yìn náà illa wajhahu. àtẹ̀yìn àti wọ́n tí mo ní ọmọ lọ pààyàn náà kọ́ ọmọ gbẹ̀mí èèyàn wọ́n ló kú kò sí tẹ́kù láyé tí ò ní kú illa wajhahu. Ọlọ́run nìkan ló máa báyìí ṣe bẹ̀rẹ̀ Ọlọ́run jọ kan náà bẹ̀ tọ́lọ́ náà fẹ́ fìdí ara rẹ̀ òun náà fẹ́ fìdí ara rẹ̀ ńgbà bá di sọ gbogbo nǹkan tá lórí ilẹ̀ sọ àkùmọ̀láyíká kú kí ni wọ́n náà lọ kú yẹ wàá wọ̀ tó ayé awó ṣe ayé
gbogbo tí ń pè ránṣẹ́ àwọn màláíkà rẹ̀ àwọn ló lè dáhùn mọ́ àwọn tọ́jọ́ rẹ̀ jù láwọn ànábì Ọlọ́run àwọn ló lè dáhùn mọ́ àwọn tó fẹ́ràn làwọn àfáà àwọn ló lè dáhùn mọ́ apolówó ayé wọn ò ní dáhùn apọlọ́lá ayé wọn ò ní dáhùn apá àwọn ọba apẹ gbogbo wọn ò ní dáhùn mọ́. limani limu likuli. àwa pera rẹ̀ àwa ní ìkápò níta lọ́tì ẹ̀ ní. Lẹ́la ilé wa ìdílé kọ̀ọ̀ha. Èmi Ọlọ́run ni èmi náà mo kù èmi ní sì rẹ́ yìí. Limani limu likuli ya. Ta ló ní kápò yìí ó gbẹ́ni tí máa rò pé òun ní kápá ẹni wọ́n yá lò. Wọ́n yá ọlọ́dà lò ní o. Òun ló tún máa fi ilé ara yìí pé òun lòún wà bẹ́ẹ̀ ẹ̀yìn yóò bọ́ ọjọ́ kan. Ibi títí bọ́ náà ni pé kò sọ́lá náà láyé tí ò ní tẹ́nà. Máa tọ̀dọ̀ yín bí Nàìjíríà ní ìsìn president lọ́jẹ́ ni gómìnà lọ́jẹ́ ni tó bá ti sílẹ̀ níbi o tó bẹ̀ kó lọ́sẹ̀ kẹta ó ti ní tẹ́nà. Ibòmí sì wà márùn-ún wọn pín tó bá ti lo ọdún mẹ́wàá lẹ́ẹ̀mejì ó ti tán náà nù. Wọ́jọ́ tó lọ́run ti lo wọ̀ yìí. Ta ló dìbò yẹn tí wọ́n wà láàfẹ́ yọ. Now Ọlọ́run ní ọ̀rẹ́ yìí gbogbo nǹkan ayé tá wá wà yìí tá ń pọ́n ayé yóò ṣe pọ́n o ìgbà tí Abraham fún sọ̀rọ̀ bàbá ilẹ̀ kan ẹ wo bàbá ti bẹ̀rẹ̀ rẹ̀ àjẹun bí ó parí ẹ̀ sí. Ibi tẹ́dà parí ọ̀rọ̀ sí láyé tó fi lè sẹ́kù parí ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ni o. Ibi tí ẹ̀dá tó lè parí ọ̀rọ̀ sí tó fi lè sẹ́kù tíráì kọ parí rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ni tó o bá ti lè parí ọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọmọ sẹ́kù lọ gbére tó o bá parí ọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run gbogbo tó kójọ tó rò pé kójọ òun yóò túká. Ìparí ọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run ló mú eléyìí wáyé fún bàbá nítorí agbára ẹ̀dá tí mo fẹ́ ká mọ̀ ìwọ lè sọ́ọ̀mù kò nìyàn agbára rẹ̀ ọ̀sọ́mọ rẹ̀ nìyàn agbára rẹ̀ ọ̀ká o ìtọ́ ọba sí pẹ̀lú Ọlọ́run tọ́lọ̀ wá wò pé yẹ n compensate ẹ̀ bẹ́ẹ̀ sẹ́rò pọ̀ ọmọ gidi dùn bí o ọmọ gidi ò dùn bí o ọmọ lásán ló dùn bí o ọmọ gidi wọ́n ọmọ tí rólé tó kú tí wọ́n ní mà pé ó ti kú ilé mi ní ìsìn wọn náà máa wo iye ilé lájà sẹ́ńbí tí wọ́n ti sọ dárí tẹ̀ gbọ́n kankan bẹ̀ máa bọ́ ọdọ́dọ̀ wa ń lọ ni wọ́n rí bó dé kó rí bó dé lumina ó rí kí ni mọ́lá tánulé kí ni mọ́lá sẹ́kùnulé ọmọ rẹ ni tó bá pé kè sọ ọmọ rẹ ni kí ló fẹ́ máa fíà kí ni dẹ́rùbà nábì Ibrahim tí ń fi béèrè pé Ọlọ́run ta ni ó dogun gbogbo tí mo bẹ̀rẹ̀ yìí. Yẹ̀rísù ní wáyẹ̀rísù mi ní àlìyàkú. Wọ́n bá lọ bí yẹ̀rísù nínú ẹ̀dá kò sí ètí ọ̀dà náà Al-Qur'ani ó padà sí Bákọ́rà ni àbí Al-Mur'ani ni ó ní wọ́n Ọlọ́run ọba ìbọ̀ásí. Wàbọ̀ásí bí rọ̀ṣúlá bàtìlú aléyìnmá yá. Ọ̀tọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni. Ọ̀bàdá. Olúwa Ọlọ́run. Wàbọ̀ásí bí rọ̀ṣúlá minhum yatlu aléyìnmá yá. Olúwa ọ béèrè ni Ànábì Ibrahim béèrè rẹ̀ ni pé ìwọ Ọlọ́run. Wàbọ̀ásí bí rọ̀ṣúlá. Nínú ìdílé mi yìí o bá mi gbé òjíṣẹ́ dìde bá mi gbé àrólé dìde nínú ìdílé mi yìí. Yẹtìlú aléyìnmá yá tẹ̀. Tí ó máa bá mi ka ọ̀rọ̀ Ọlọ́run ọba ọ̀rọ̀ mi yìí tí ó máa fi yé wọn. Wọ̀yọ̀ alìmùmùl kitaba wal hikma. Tí ó sì máa fi ìmọ̀mọ̀ wọn tí ó máa fọgbọ́n yé wọn. Wáyùsàkí. Ànábì Ibrahim ọ̀yọ́ tẹ̀sílẹ̀ bẹ́ẹ̀ tẹ́síkíyà ẹ̀sìn ní jẹ́ bẹ́ẹ̀ yùsàkí tí ó tún máa fẹ̀sìn mọ́ wọn Ọlọ́run bá gbé dìde nù nílé yìí. Innaka antal azizul hakim. Ànábì Ibrahim béèrè ẹni ọmọ rẹ ní èémẹ́sẹ̀ dá léèyàn tó bá rọ ọmọ tó àwọn ọmọ tẹ bá fẹ̀sìn tọ́ tí wọ́n sin Ọlọ́run bí wọ́n bá wá lọ tán pẹ̀lú bó ti fara tẹ Ọlọ́run ni Ọlọ́run wà compensate pẹ̀lú àwọn ọmọ wọn wà nàró táwọn ọmọ bá ti nàró lẹ́yìn rẹ̀
ó di dandan káyọ́ rántí rẹ bí wọ́n ti ẹ̀ fẹ́ràn rẹ tí wọ́n sàfẹ́ gbà lọ́wọ́ àwọn ọmọ rẹ bí wọ́n bá ti gbà lọ́wọ́ náà ọlọ́mọsà fèrè ju bàbá yín ọlọ́mọsà kẹ́ bàbá yín sàárà ni ọlọ́run kẹ́wọn àgbàlagbà kò sí fi ń jẹ́ ọ̀rọ̀ kẹ́wọn àgbàlagbà ọmọ tó fi sáyé wúlò ni tọ́mọ tó fi sáyé ọba wúlò mọ́ wọn ní tán bàbá rẹ̀ kò wá sí tó lè ṣe ẹkù ẹ̀sìn ló fi jẹ́ pé àwọn ẹni ọlọ́run bí ayé ti tó dùn má wà yìí àwọn ọ̀fọ́ ẹ̀bẹ̀ tálíkì àmọ́ tó wọ́n mọ̀ pé kò sádùn tó wà láyé bí tó adùn àlìkíámà wọn kàn ní àwọn àfa ìmáàmù Abu Hamid Ghazali ó ní kúlì ìwá ní. ràóní mayita. wàbàkàóní. wàrọ̀sáóní àṣàná. àtẹ̀sùnú náà bí ha. sani mayitokọ lásùn sákàlì mayita wàláyé àná. lásùn sákàlì mayita wàláyé àná. Anabi suri wa sajasadi. Torí tùmí ní òun. Kana beiti wako misi zabana. Anakanzu wa ijabi tolisamu. Binturabi kadali fi ana. Ana duro kode awaru sodafu. Kuntuma suna faimutu libi ana. Ana usiku wada kofasi sijumini hu. Baba koburta na abadullah alladhi kala soni. Wabana li bil maali sakana. Ọwà ke Mala Jamiu wá ke ya ibi tí Adam mama dá kí ó kélekèlé mọ́ bí sí Adam bá fẹ́ kéwú wá wá kéwú ara yóò wá yá òní ẹ̀rí ọ̀wà wú yá ma wá tò lẹ́sẹsẹ ọ̀ní bàbá náà lè fi máa lè sàkánà ogénu wàbá náà lè fi máa lè sàkánà amòdúnlá alẹ́sì alásàní ìṣó wàbá náà lè fi máa lè sàkánà kùtù kọ́múlẹ̀ yẹ ọmọ mẹ́ta mẹ́nàkùn wà náà wáyé tó àkàlàbùtù káfànà وأنا اليوم أناجي ولا وأرى الله جهرا لنا عاكف في اللوح حكرا كلما كان تناهي ودنا كلما كان تناهي ودنا وطعامي وشرابي واحد وهو رمز فافهموه حسنا ليس كموا سائغا أو حسنا لا ولا ماء ولكن لبنا لا ولا ماء ولكن لبنا وليعبدني تلعبوا أنفسكم واعلموا أنكم في إثرنا ومتى ما كان خيرا فلنا ومتى ما كان شرا فبنا ومتى ما كان شرا فبنا. èyí débẹ̀ ẹsẹ̀ kan náà lẹ́sẹ̀ Ghazali tí mo fẹ́ lò Abu Hamid Ghazali ó ní kúlì kí wá ní ìràwọ̀ ìdá. Abu Hamid Ghazali wáyé ọwọ́ àrípá èyí ṣe gáyà níbi ayé ta wà ń bẹ̀ yìí ayé yìí kọ́ ni gáyà ibi abálu ayé títí èyí tó jẹ́ gáyà lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ibi tá a padà sí ìní gáyà àwọn kan ni wọ́n pe ayé yìí ní gáyà gẹ́gẹ́ ayé yìí ní ayé nìkan àmọ́ ayé tó jẹ́ ayé gbẹ̀yìn ayé tó dùn àdìjámà ni. ayé tó dùn yìí àwọn àfáà wa fi ìka mẹ́rin tu àyà mẹ́rin ní Al-Qur'ani tí Ghazali pè ní gáyà tó lè múnà. Gaya tulimuna ló pe àlìkíyàmà wípé kọ́ bá lo ayé tán títí ayé kan bẹ̀ tó fẹ́ lò tó lùdú ayé yìí lọ ayé ọ̀hún ni kí ni àyà mẹ́rin lọ fi tún ní Al-Qur'ani wà lọ sínú Al-Qur'ani àyà kọ̀ọ̀kan nínú ẹ̀ ni wọ́n fẹ́ fi tú
ayé tí Gàsálí sọ pé ya'tulimuna la yazuguna má ti lọ bẹ̀. ayé àkọ́kọ́ Gàsálí wò yí pé ayé yóò dùn ẹni tí ò fi dùn ní pé ayé àkọ́kọ́ tá a wà yìí tá a pè láyé tó dùn àwọn àfáàní kú wà bẹ́ẹ̀ ìsẹ̀mí tàbíkíámà kò sí kú bẹ̀ mọ́ etí ìsẹ̀mí òun fi dùn ju ìsẹ̀mí táyé lọ nìyẹn ìsẹ̀mí ayé yìí wọ́n ní òdù tó rọ́ padà kú àrùkúránì wá fi hàn finilẹ̀ fún abẹ́ bí bá a ṣe òkà pẹ́ láyé tó á padà kú wá lọ sí suratu Duhan. la yazuguna biha al-mawta illa al-mawtatal ula. tó a bá ti dálì kíámà ẹ̀ tọ́ kú wò mọ́. ìyá ayé ti náà ti kú bí a bá ti dálì kíámà kò sí kú dálì kíámà mọ́ nítorí kíámà fi dùn jáde lọ ní ó lé ní ó ní ayé ẹlẹ́ẹ̀kejì tó fi dùn ju hayatul ahira ayé àlìkíámà tó fi dùn ju ayé lọ pé láyé bí wá sí àwọn kankan léèwọ̀ fún wa sọ́gá bá fẹ́ máa gbádùn sẹ́rí ó sì kọ́ tiẹ̀ pé eléyìí o èèwọ̀ ni ayé àlìkíámà kò sí bẹ́ẹ̀ tó lọ síbẹ̀ òun náà. masalul jannati allati wu'ida al-muttaquna fiha anharun min ma'in ghayri asinin wa anharun min labanin lam yataghayyar ta'muhu wa anharun min khamrin lazzatin lisharibina wa anharun min asalin musaffaa ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم. ayé tá a wà yìí sẹ́mi kan ni àmọ́ kò dùn táyé àlìkíyámà ìdí òjò dùn ní yí pé bá a bá ṣe wà láyé tá a gbádùn tó wọ́n sàwọn kankan fún alẹ́ wọ́n bẹ́ẹ̀ tó bá ti dàlí kíámà àwọn kankan bẹ́ẹ̀ tún wọ́n ṣe léwọ̀ fún amẹ́ta bá ti wà ní Ghana lọ́jọ́ máa sọ yí pé. masalul jannati allati wu'ida al-muttaquna. àlìjáná tó ń ṣe ládéhùn fáwọn ẹni rẹ àwọn tó bẹ̀rẹ̀ àwọn ọlọ́run ọba. fiha anharun min ma'in ghayri asinin. ó wá fẹ́ ka àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn lọ́wọ́ abẹ́rẹ́ sí ní ká àwọn bí mo fẹ́ lò níbi ẹsẹ̀ kan wá ní yí pé. وانهار من خمر لذة للشاربين وانهار من خمر لذة للشاربين. ìbẹ̀ láti kí á mọ̀ tó yẹ pé ẹ mú tí ó sì ní pa yín bẹ́ẹ̀ bá wà láyé bí wọ́n ṣe léèwọ̀ fún wa bọ́dà àlìkíyámà kò ṣe wọ̀ bẹ́ẹ̀. ó lọ́dọ̀ kẹta tí àlìkíyámà fi ń jẹ́ gayatul muna tó fi dùn fún wa òun ni kékeré gbogbo àdùn ayé máa ń gé adùn tàríkàmù ní ilé lọ síbẹ̀ ní Suratul Baqara. wabashiril ladhina amanu wa amilus solihati anna lahum jannatin tajri min tahtiha al-anharu kullama ruziqu minha min samaratin rizqan qalu hadha alladhi ruziqna min qablu wa utu bihi mutashabiha wa lahum fiha azwajun mutahharatun wa hum fiha khalidun. iná àdùntà ń gbára yìí làwọn ìyàwó wa tó bá dàsùkò ká wọ́n ní wọ́n ń ṣe ayédọ̀ lọ́wọ́ ọdún bá dá àlìkíyámà àwọn tí lẹ́nu òní ṣe àlìkíyámà ọ̀fà lùjọ ayé lọ àlìkíyámà àwọn làwọn ẹni ọlọ́run làwọn wá dì mọ́ Islam ọ̀tako kámọ̀ wáyé àmọ́ gbé àlìkíyámà lékè ọ̀run torí tó fi gbé àlìkíyámà lékè ọ̀run ni yí pé ikú èsè téèyàn ń dọ́jì kò sẹ́ni tó rí kú sá fún tọ́ba lọ sí ọ̀tún ìjùmọ̀ àyà kan náà ni. قل إن الموت الذي تفرون منه ọlọ́ni ikú tẹ̀ ń sá fún ni sọ fún wọn pé kú tí wọ́n ń sá fún ni. فإنه ملاقيكم. ọlọ́ni ẹ pàdé ikú tọ́ba tí wọ́n mọ̀ pọ̀ pàdé ikú bí bàbá wa Sheikh Abdul Gafari ṣe lọ yìí kò sẹ́ni tí ò ní lọ ọ wà ní palẹ̀mọ́ fún kú. torí sọ ibi tí gbogbo wa wà yìí gbogbo ẹ̀yin tẹ́ bá ń travel dáadáa sọ ma ń tọ́jọ́ stop over tọ́ bá lọ bí tọ́nà rẹ̀ ń gí ọ wà ní stop over ẹlòmíì ò ní wákàtí mẹ́fà
ẹlòmí omi wákàtí méjìlá wákàtí méjì wákàtí mẹ́ta wákàtí márùn-ún tó o bá ń travel tó o ní stop over sí ìyá ni pé kọ́ ọ má jọ ìpléènì rẹ mọ́ stop over láyé jẹ́ á wà kó mẹ́jọ kan níbo la ń lọ á lọ́dọ̀ Ọlọ́run tó o bá ti àmọ̀ kó kó láyé nítorí nídìí láyé ní àdìsídà. lè ṣe dáadọ́ lè yọ mẹ́ràhìn. padà má fún kú. Sayyidina Ali karamallahu wajhahu Ali ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ tírèsì tá à ń pè níbẹ̀rẹ̀ Ọlọ́run sí ní nǹkan mẹ́rin. Àlìkọ́ọ̀bù mi àlìjẹ̀dí. Àkọ́kọ́ páyọ̀ Ọlọ́run tí ò sí tí ó lè ṣe. Má jẹ́ káyàrí ó di. Káyàrí ó wá di kọ́ máa wò pé kí lọ́lọ́run ò lè sí ní òtí ẹ̀ ṣẹlẹ̀. Ọlọ́run kọjú ọba tó ń fọkàn balẹ̀ sí pé kí ní ó ṣẹlẹ̀. Láyà máa ń ná. Ẹni tó bá ti ṣòfò ló lè fọkàn balẹ̀ sí ti Ọlọ́run. Ó ní áwùfù mi nàìjíríà nípa yà fún tí ọba tó tóbi yìí kò sí tí ó lè ṣe. Wàlẹ̀ àmọ́lùbí tẹ̀sí. Gẹ̀tá ìkó òṣìṣẹ́ pẹ̀lú Al-Qur'ani májàra àrí ọkọ̀ òótọ́. Etí abálọ́lọ́ ló wí báyìí tíra ìkọ̀ ọgbà kò sì mú lò. Wàrídọ́bì gọ̀lí. Ẹlẹ́kẹ̀ẹ́ta àwọn ọba tọ́lọ̀ ń bá ṣe fún ọ yọ́nú sí o. Wàlí sí ìdá Liyomi rahim. Wá ní palẹ̀mọ́ fọjọ́ tó kó bẹ́ẹ̀. Ọjọ́ ni àjò sọ̀rọ̀ ọjọ́ tó kó ń bó ṣe wá tó ọjọ́ kan wá burú jù lọ òun lọ́jọ́ tó lọ́wọ́ gbọ́ dìde. Yawmul Ba'th ọjọ́ tí wọ́n béèrè gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe ṣe sí gbogbo tí wọ́n rò pé wọn ò ní béèrè máa Ọlọ́run ti gbàgbé òun ọ̀gbàgbé òun ó ti wà nù wí rẹ̀ kódé tí wọ́n ṣe tẹ́mi rẹ̀ ti kó mbẹ́ tó bá fi àforíjì rẹ̀ lépa bọ́ lókù kọ̀sọ́ kan tó sọnù mọ́lọ́run lọ́wọ́ nǹkan ni ọmọ ṣe bí ọjọ́ wo ọjọ́ tọ́lọ̀ wọn yọ sí kálukú kò sẹ́ni tọ́lọ̀ wọn ò ní yọ sí gbogbo agbára tẹ́lẹ̀ bá dẹ̀ níláyé ìtumọ̀ fẹ́ amúdání wà sínú bàbá mọ̀lánà Sheikh Adam ẹ̀dẹ́ Allah ta'ala ni ṣé Ádámù ní ojúlé yẹn máa ń ka ìyé kẹ́yìn tó bá lágbára ó lè lágbára òun kọjá agbára táyé tí ń ṣèjọba ó lè ní ẹ wó léyìí ẹ sì eléyìí ẹ gbàgbé ẹ ó ń lágbára ńgbà tó wà ní tó bá yá yọ rí ọ. ó lè jẹ agbára tí fi ń ṣe kà tí wọ́n ní tó bá dẹ ẹni tó ẹbí ẹ bá sọ̀rọ̀ sí kò ní ilé òní òní sú má jẹ́ ní oṣù o máa mú ẹ lẹ́ẹ̀kọ̀ kan tó bá yá ń jọ kan lọ́wọ́ wọ náà kó ń bẹ̀. ẹ̀yin pàtàkì mistake táwọn èèyàn máa wá sí láyé níta àbá ti sọ́dọ̀ Ọlọ́run là á máa retí lẹ́san kó o tó retí ẹ̀san re wọn náà tá ìkó wà re tó o bá dájọ́ re má retí ẹ̀san re o kèé fò wá báyàn tó o bá ra àwọn kan tó lọ ní ọmọ dáa fún àwọn tó bí wọn ti ṣe dáadáa ní o ẹlòmíì àwọn àfáà lójú wa máa ń rí oríṣiríṣi bẹ́ẹ̀ lómi bá dé tó bá kó problem wá bọ̀ a máa ní why me máa ní tó ti yẹ léwò wọ́n á sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan jọ kan ó ní kò yé òun ni àwọn tó bí ọ tí wọn ọba tọmọ ọlọ́mọ jẹ́ eré rẹ̀ lẹ̀sùn ti ké sọ yẹ léwò náà kó tó máa ní why me gbogbo àwọn tí wọ́n bá ṣe eré fọ́mọ ọlọ́mọ náà rọ ọmọ tiwọn náà ni gbogbo ẹni bá ṣe ń ṣe bí fọ́mọ ọlọ́mọ Ọlọ́run ó sì di ọmọ tiẹ̀ náà mọ́lẹ̀ kò sí kódà bọ́ ọmọ tí jẹ́ tọ́ba kọ yóò sáná sí kò ní yóò tọ́lọ́wọ́ wo dò pé àsìkò tí mo fẹ́ gbẹ̀san yìí so nítorí wọ́n ti mọ̀ tẹ́ tí wọ́n mọ̀ pé ikú ń bẹ ẹ palẹ̀ mọ́ fúnkú ní gbogbo ọ̀nà tí yàn fi palẹ̀ mọ́ àkọ́kọ́ tí yàn fi palẹ̀ mọ́ fúnkú má fọ̀rọ̀ yọ Ọlọ́wọ́ bá ṣeré ọ̀rọ̀ yẹn rẹ̀ gbogbo ntọ́lọ́wọ́ bá gbà lẹ́yìn ọ̀rọ̀ yẹn ni o irun rẹ tó ní o kí ni kó kí dáadáa àwọn ẹni tó ní ọgbà ipò ọgbà dáadáa ìwọ olówó yọ sàká dáadáa bọ́ ọba lówó kọ́ lọ sáàjì dáadáa ìwọ tó lágbára sàrà ṣe sàrà dáadáa ìwọ tó wá lágbára láti so nǹkan pọ̀ gbìyànjú kó so pọ̀ kó tó léètì torí máa ń léètì ẹ má wòran kí nǹkan bọ́ máa yín lọ́wọ́ o
Ọlọ́run fàyè gbígbà àforíjì ilẹ̀ lọ́wọ́ ẹrú tí ó bá ti létí tó bá létí kò ní bá mọ́ gbogbo ọtọ́ bá rí pé kùdẹ̀kùdẹ̀ wà láàrin wọ pẹ̀lú ẹ̀dọ́ Ọlọ́run ọba kan tíráì kọ́ yanjú ẹ̀ kó tó létí tó bá rí pé ó bu ẹ̀dọ́ Ọlọ́run ọba kan sí tíráì kọ́ yanjú ẹ̀ kó tó létí tó bá rí pé tẹ́lẹ̀tọ́ kan bẹ nínú lọ́rùn rẹ kó tó létí kó tó dọ̀nà tí Ọlọ́run yọ bẹ̀rẹ̀ àkíyàmá tíráì kọ́ yanjú rẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n ti lọ tí wọ́n bá ṣe tán tí wọ́n lọ àkíyàmá láwọn ọ̀dọ́ tí wọ́n bàbá tá a bá àwọn bàbá yẹn tí wọ́n ń wò wọ́n máa rí Ọlọ́run máa fi nǹkan kan àwọn bọ́dà pé ọjọ́ àwọn ti súnmọ́ bàbá sí Sakariya radiyallahu ta'ala anhu àfa àtọkọ́ mi lárúkọ hali bàbá wa Tàràgbá mo wá wà lọ́dọ̀ wọn jọ náà mo wá láti kó mo wá ń béèrè kankan lọ́dọ̀ wọn ní okọ̀ Ọlọ́run bàbá ní àtidé ti kòtò tán mo wá ń wò wọn pé ẹdé ti kòtò tán báwo lẹ́yìn tí màá pẹ́ ti dé ti kòtò wọn láwọn ti dé ti kòtò tán bọ́ ọba tó ráwọn míì náà tẹ́sẹ̀ wọn bọ́ wájú sọ fún wọn wọn bọ́ sọ fọ́lọ́run kí wọ́n sì bọ́ béèrè kó béèrè lọ́wọ́ wọn àmì ètò kù náà wà náà máa bọ́ béèrè. àwa wọn á ṣe tá pẹ̀lú wọn á ní asálù àlá wọn á ní ká kí á sí wọn á ní àríkàlà wọn á sì káwọn wọn á ní lóṣù káwọn wọ kí àwa kí wọn tán kíní òun níta bẹ lórí mi pé ẹtìdé ti kòtò tán agbáragbà sí ni wọn yìí lè tún máa bí wọn pé kílẹ̀ wí mo bá kó ọ̀sẹ̀ kejì wọn kú. àwọn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ náà àwọn àgbàlagbà táwọn ó ti rí i pé àwọn ń lọ kí ni wọ́n máa wá ṣe gbogbo tí wọ́n bá wó wọ́n mọ̀ á mọ́. ìnàbà tawbatu ala Allahi lillazina. sẹ́rí kò sẹ́dá tí ó wà láyé tí ò ní farakọ́ o àmì ètò dájú ni pé má gbé ìdọ̀tí dọ́dọ̀ Ọlọ́run òun lẹ́nu ní tọ́lọ̀ bá fẹ́ràn tí ọba fi gbé ìdọ̀tí wá bá òun ní fífa rẹ̀ mu kó tó lọ àárẹ̀ òun yóò fi fọ gbogbo sàkárà rẹ̀ mọ́ ayọ̀ wá ní mímọ́ tọ́lá kìí á máa rojú ayé yìí lọ o àákàtí nígbà tá tí wọ́n bá ṣe sífàdì kìí á mọ̀ fún àbá bá rí ni àdìgámọ̀ yìí sí o kò sí tó kó dárí kìí á mọ̀ tí ò ní tán àmọ́ tó bá ṣe lẹ́ yóò kù tí ọmọ bọ̀ so sẹ́ẹ̀rí ká kójọ báyìí àdúrà tá a ṣe fún bàbá wa yọba tọ́lọ́ lọ́wọ́ sàárẹ̀ nìkan nu wa yìí tí ó wò yóò rẹ̀ nìkan o kó ló lè jẹni táwa ní òfurá sí àlùbáríkà tí ń bẹ lára jẹ̀mọ́ náà tọ́lọ́ wo torí ẹ̀ tí ó fi kẹ́ bàbá yìí àmọ́ wa tá a kù báwo la wo ṣe kọ̀rẹ́ ti ara wa gbogbo ẹni ẹlẹ́ni tó dì mẹ́mi wọn náà lọ túká torí kíkú bá dé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá gbọ́ra yín yé ẹ ṣàtúnṣe kó tó bàjẹ́ jìnnà nínú ẹbí ló wà ní ẹ ṣàtúnṣe nínú ọ̀rẹ́ ló wà ní ẹ ṣàtúnṣe nínú ọmọ tí baba ló wà ní ẹ ṣàtúnṣe láàrin lọ́kọ láya ló wà ní ẹ ṣàtúnṣe láàrin ìlú ló wà ní ẹ ṣàtúnṣe kò gbọ́dọ̀ bàjẹ́ torí tó bá ti bàjẹ́ pàápàá jùlọ tí wọn bá jẹ́ àfa tọ́rọ̀ bá bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ tó bá dọ́dọ̀ Ọlọ́run kí ló wù. agbẹ́ni tí ò rí kà agbẹ́ni tí ò mọ̀ kò rí kà ọkọ̀ gbọ́dọ̀ ànábì kan kò máa díìsì kankan kò gbáyà kùránì kankan ìwọ́kà ó yí ọ ọkà díìsì ọgáyà kùránì gbogbo nǹkan ló yí ọ Ọlọ́run àjọ ibẹ̀ èéṣe tó rí lò kíkà ń kọ́ ni bàbàrà lílò yẹn ni bàbàrà ẹjẹ́ ló ń tá a bá ké ṣe sùúrù ìtẹ́ kéwù bó ṣe lè kọ́ pọ̀ tó lílò làwọn bàbá jọ wọn máa sọ lọ́pọ̀lọpọ̀ àti àwọn lo kéwù ni kéwù ọ̀pọ̀ àwọn kéwù láyé nínú ìsinmi àlọ́ kéwù mọ́ ìtẹ́ àkàfẹ́ máa púrù fáwọn èèyàn ni pé mo mọ̀ lárúbáwá yìí gan ni o mo mọ̀ tírà gan ni o mo mọ̀ àyìnmáyé nǹkan gan ni o síntọ́ wa máa ń so lò ó ẹ jẹ́ ká try ká lo kéwú ká ṣàtúnṣe ká má lè di ara wa gbogbo ẹ̀yin tí ẹ bá rí pé àsìgbọ́ àwígbọ́ ọ wà láàrin ara yín àwọn onísúfí
wọ́n mú nǹkan Al-Qur'ani ló ní àwọn Sufi ló mú rò ó ní alladhina yunfiquna fi sarra'i wad-dharra'i wal kaazimina al-ghayza wal 'afina 'anil nas wallahu yuhibbul muhsinin. ó ní mẹ́ta ni àwọn tí wọ́n náwó gbàtàrà dẹ̀ wọ́n wad-dharra'i àti gbàtàrà ọ̀dẹ̀ wọ́n wal kaazimina al-ghayza ẹni rẹ ni wọ́n sì ní ládàá wal kaazimina al-ghayza ẹlẹ́ẹ̀kejì lẹni tí ń gbé bínú mi ọlọ́ọ̀dẹ́ni rẹ ni lọ́dọ̀ àwọn ọlọ́run ọwọ́ àpò ọ̀gá ẹni rẹ ẹni tí ń náwó ẹni rẹ ni ẹni tó gbé bínú mi ẹni rẹ ni àti wọn lọ́gàá ó níta lọ́gàá wọn ẹni tó lè forgive rẹ forgiveness tí ó gbàgbé nǹkan wípé bó ṣe tóun náà ẹ dákun jàmá ẹ̀yà padà sínú Al-Qur'ani ìtawọ̀ ẹ̀dá máa ń bì ní fún ni pé láyé ikọ́ ìtí lágbájá ṣe fún mi ó dáàkì àmọ́ ká tó parí ẹ̀ tó ọmọ tó ṣe fún mi ní dákun tó bá ju àwọn tí wọ́n ti lọ kí ló ṣe fún ọ tó ń táwọn ọmọ ìyá Yusuf ṣe fún àtọmọ bàbá rẹ̀ kí ló ṣe kí ẹ̀ṣẹ̀ wo aburú olóburú tẹ́ni tó fẹ́ pààyàn wọ́n sà fẹ́ pa wọ́n fi sọ sínú kànga láti bẹ̀ ló ti bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n tà tí wọ́n rà ló fi délé ọba torí wọ́n rí pọ́ ọmọ ológo ni wọ́n sì kógun jà pé ògo yìí sẹ́ ò nílò lójú wa yìí àti wá àti bàbá rẹ̀ ẹ̀ ń tara yín ò nílò ògo yìí o wọ́n wá bẹ̀rẹ̀ bí òsè ní rògbò òun lò wọ́n pláàlì fún bí bàbá ṣe jẹ́ ànábì Ọlọ́run tó tara ń fún wọ́n dọ́gbọ́dọ́gbọ́ wọ́n tan bàbá wọ́n gbà lọ́wọ́ bàbá rẹ̀ wọ́n sì ti lọ kádàrá yìí Yusuf wà dọ̀ba ẹjọ́ ohun tí mo fẹ́ rò amadu kẹwì wá sí ibẹ̀ tí mo fẹ́ ń gbà tó wá dọ̀ba tí wọ́n wá lọ bá Yusufu tó wá di pé ọwọ́ tẹ̀ wọ́n ti wá fura yìí pé Yusufu mọ̀ wọ́n àbáwọn ọmọ Yusufu sọ wọn gbára burú èdè àyè mọ̀mọ́ àmọ́ wọ́n dara burú mọ́ nígbà wọ́n wá bà wọ́n tí wọ́n dọ́dọ̀ Yusufu tó wá di pọ́wọ́ bà wọ́n ọ̀rọ̀ ẹyọ kan ni Yusufu sọ ní a fi wò yí pé àǹtà Yusuf ẹgbẹ́ tí wọ́n ní Yusufu ni èso. Kọlu àyíkábàlá àtà Yusufu. Kọlá àná Yusufu wà á dá kí ìkọdìmọ̀ àwọn àlèyìnà. Ó ní èmi ni kọ̀dàrú. Ọmọ ìyá mi Búnyámínú dẹ̀ ní. Kọ́dí mọ́nà láwọn àlè. Ìtẹ́ lọ́lọ́run ò ní ṣe ó ti ṣe. Ìnáwó máa yẹ tẹ́kí wáyé sí bí ìgbà iná láàláyò ní ohun àjẹ́rà lò sí. Ó dà méjì táwọn náà gbà yí àwọn ọ̀gbá lọ́fẹ̀ẹ́ o. Yìí máa ń bẹ ọgbẹ́ni tí ọba délẹ̀ lérí máa yẹ tẹ̀kí. Fẹ́ni tó bá bẹ̀rù Ọlọ́run ọba wàyẹ́ sí bírí tó sì láfaradà. Wàyínà láàláyò ní ohun àjẹ́rà lò sí. Ọlọ́run kì í rán ẹ̀san àwọn ẹyin rẹ̀ láre èso. Ọ̀lùkálá ilẹ̀ kọ́ni àgbàrá kọ́lá àwọn àlejò wàyí kúnná lákàtì. Wọ́n wá regret gbogbo àṣẹ tí wọ́n ṣe kọjá wọ́n wá regret fúnra ara wọn fẹnu ara wọn sọ ọ wá yẹ kí Yusuf tó ti dọba wá sí wọn fẹ́ ká mú bẹ́ẹ̀ lò ọ yẹ kí Yusuf ò ní ẹ mú wọn ẹ dà àwọn ilé iṣẹ́ wọn ẹ̀wọ̀n tí wọ́n sì wà ẹ jẹ́ kí wọ́n wà bẹ́ẹ̀ gbére ni àbí kẹ́ ẹ lọ pa wọn torí tí wọ́n ṣe fún mi ni ní tí wọ́n ṣe fún mi ni ní tí wọ́n ṣe fún mi ni èyí tí Yusuf fi aṣọ yìí kí ni Yusuf wá ń sọ. Ọkọ̀ọ̀lá ya bá ti àṣà táwí lùrú yá. Mo ti kó gbogbo bí eléyìí ọ̀rọ̀ nínú jàwáàbù ni kò gbé wá. Wàkọ́dé asánà bí iṣẹ́ akárájà ní ìrìnà sí jí wájá bí òkúnmìnà ìbádí ìrìn ìbádí ànàsàká ṣe ìtọ́ ọ̀nà bẹ́ẹ̀ ni. Wà bẹ́ẹ̀ náà ìwà tí. Ọ̀dọ̀ ìrìnà ìgbé wà tí. Èyí tó fi bínú ẹ̀ ó nígbà tí Ṣẹ̀tánì Ṣẹ̀tánì ló dá wàhálà lẹ̀ láàrin èmi àtọmọ ìyá mi bí ẹ wá dúró aburú tí wọ́n ṣe mí. Inna rabbi latiful liman yasha'u. Innahu alimul hakim. Rabbi qad ataytani minal mulki. Lọ́bẹ̀ wọn máa. Èmi máa fẹ́ lò bẹ́ẹ̀ ni pé àgbémára Yusufu yẹn tó gbé mára tá a bá wà lórí ìlànà ẹ̀sìn tó sì já pé ẹ̀sìn yìí náà là ń pèpè lọ díẹ̀ àwọn anábì Ọlọ́run lọ yẹ ká jọ
irú àgbémọ́ra àwọn yóò da kátá ìkágbémọ́ra láàrin ara wa gbogbo ibi tá a bá rí pé kùdẹ̀kùdẹ̀ bẹ́ẹ̀ bá kù sí a gbọ́dọ̀ ṣàtúnṣe ẹ̀ tó tá a bá ṣàtúnṣe tá a bá déwájú Ọlọ́run á jẹ́jọ́ o gbogbo ẹ̀yàn ọmọ bàbá tẹ wá péjọ tẹ rántí bàbá yín Ọlọ́run kó fi dáadáa rántí ẹ̀yin náà o Ọlọ́run kó foríjì bàbá yín o Ọlọ́run foríjì bàbá yín o Ọlọ́run foríjì bàbá yín o bọ́ọ̀lá ayé kẹ́lìmọ̀ musarafa tí wọ́n ṣe láyé wọ́lá la ilaha illallah tí wọ́n ṣe láyé wọ́lá ayé àsàlátù tí wọ́n ṣe láyé wọ́lá ayé tìláwà kùránì tí wọ́n ṣe láyé wọ́lá ayé halwa tí wọ́n wọ̀ láyé wọ́lá ayé dàlẹ́lù tí wọ́n ké láyé wọ́lá ayé dímọ́ tí wọ́n ṣe fún àfa wọn àtẹ̀lé tí wọ́n tẹ̀lé àfa wọn tọkàntọkàn tí wọ́n ò sì padà wọ́n wá kú ní mùrídì sọ́ọ̀dì Ọlọ́run mọ́sà yọ́nú sí bàbá náà Ọlọ́run gbàbọ̀ bàbá náà lórí wọn máa di tuntun sí i má jẹ́ kí ìdílé náà Ọlọ́run má jẹ́ ó parẹ́ Ọlọ́run má jẹ́ ìdílé náà ó parẹ́ tí ó bá parẹ́ ìdílé ẹnìkọ̀ọ̀kan tiwa náà Ọlọ́run má jẹ́ ó parẹ́ o ó gba àwọn àfa wa bàbá Mùlánà Sheikh Adam Ọlọ́run bá yọ́nú sí wọn bàbá wa ṣe Kamaluddin al-Adabi Ọlọ́run bá yọ́nú sí wọn nínú àwọn bàbá tí wọ́n lò lẹ̀ yí pípọ̀ bàbá wa jẹ́ tèmi ọ̀dà bẹ́ẹ̀ ọlọ́mọsà bá yọ́nú sí wọn bàbá wa Sẹ́ríkì Málàmí bàbá Yàyà Tàràgbà wọn bẹ́ẹ̀ ọlọ́mọsà bá yọ́nú sí wọn ọlọ́ àwọn ẹni Ọlọ́run ọlọ́ àwọn àfa bàbá kòkéwò béèrè àwọn náà bẹ́ẹ̀ gbogbo àfa ńláńlá tí wọ́n lò lẹ̀ yìí ìlú Àjàṣẹ́ yìí ìlú àlùbáríkà yìí ìlú tí gbàlejò àwọn ẹni Ọlọ́run kí sì promote wọn àwọn àgbàlagbà wa wọ́n ṣe dáadáa ńlẹ̀ yìí púpọ̀ àwọn àdẹ̀ yìí sì ṣe dáadáa fún wọn púpọ̀ àtàwọn tí wọ́n gbà wọn lálejò lẹ́yìn bàbá àwọn bàbá tó bí àfa wa Àdìwó bàbá Fòfó àti gbogbo tíjọ́ látúnjí lápapọ̀ ìdílé tí gbàlejò àfa ni wọ́n gbogbo àwọn tí wọ́n gbàlejò àwọn àfa bẹ́ẹ̀ èyí ti dé gbogbo ẹ̀yin tẹ́ gbàlejò àwa náà lónìí ẹ̀náwó ti dùnú fọlọ́run Ọlọ́run kó gbà yín lálejò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run má jẹ́ kó wọlé Ọlọ́run má jẹ́ kó wálẹ̀ Ọlọ́run má jẹ́ kó wọlé gbogbo àwọn tó wà lájò bẹ́ẹ̀ wọ́n bẹ ládìjà ni wọ́n bẹ ń lu mi ni Ọlọ́run wọ́n bẹ ń fúráàsì ni Ọlọ́run mójútó gbogbo wọn ọlá àti tóbi Ọlọ́run ọlá àjẹkọ Ọlọ́run ọlá àwọn ẹni Ọlọ́run alladhina amanu inna qulubuhum bismillah ala bismillah.